Ebola ti gbilẹ̀ gbẹ̀mí èèyàn ní Congo àmọ́ níbo lọ̀rọ̀ dé dúró ní Nàìjíríà? Àjọ Ncdc ṣàlàyé látàrí ariwo tó gba orí ayélujára kan wípé àrùn Ebola ti ń tàn kálẹ̀ láwọn orílẹ̀-èdè kan. Àjọ tó ń gbógun ti ìtànkálẹ̀ àrùn lórílẹ̀-èdè yìí, Nigeria Center for Disease Control and Prevention (NCDC) mà ti sọ wípé àrùn Ebola kò tíì sí ní orílẹ̀-èdè Nàìjíríà. NCDC fi àwọn èèyàn Nàìjíríà lọ́kàn balẹ̀ lórí Ebola bó tilẹ̀ jẹ́ pé ó máa ń gbilẹ̀ sí lórílẹ̀-èdè DR Congo àti Uganda. Nínú àtẹ̀jáde kan tí àjọ náà fi síta ní ọjọ́ Àìkú Sunday, ọ̀gá àgbà àjọ NCDC Dókítà Jídé Idris ó mà sọ wípé Nàìjíríà kò ní ẹnìkankan tó ní àrùn Ebola lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé àjọ yìí pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn iléeṣẹ́ ètò ìlera wọ́n mà ti gbé ètò ìfimífínlẹ̀ kan kalẹ̀ láti dènà ìtànkálẹ̀ àrùn náà. Dókítà Idris wá rọ àwọn èèyàn Nàìjíríà láti fọkànbalẹ̀ kí wọ́n mú ìmọ́tótó ní ọ̀kúnkúndùn kí wọ́n sì má ṣe gbé ìròyìn tí kò rí bẹ́ẹ̀ káàkiri. Bákan náà, ìmọ̀ ló máa rọ àwọn elétò ìlera láti fojú sọ́rí kí wọ́n máa ṣọ́ àwọn èèyàn tó bá fi àpẹẹrẹ Ebola hàn, pàápàá àwọn tó bá ti rìnrìn àjò. Ó tó èèyàn 88 tí Ebola ti pa ní DRC Congo, apá ibìkan tí wọ́n ń pè ní Ìtúrì. Ìní àrùn náà ti ń ṣọṣẹ́, ó sì gba ẹ̀mí èèyàn jù bí ìròyìn náà gẹ́gẹ́ bó ṣe sọ ní ọjọ́ Àìkú Sunday ọjọ́ 17 oṣù karùn-ún yìí. Ìní àjọ tó ń rí sí ìlera lágbàáyé World Health Organization WHO ìmọ̀ ló mà kéde kí gbogbo àgbáyé ṣọ́ra fún àrùn Ebola tó ń tàn kálẹ̀ ní DRC Congo. Ìbẹ̀rùbojo mà gbalẹ̀ sí i lẹ́yìn tí ibùdó àyẹ̀wò kan ó tún fìdí Ebola múlẹ̀ ní apá ìlà oòrùn DRC Congo níbi tí a mọ̀ sí Goma. Wọ́n ní ẹnìkan ìmọ̀ ló mà ní àrùn náà níbẹ̀. Lápapọ̀ èèyàn 88 oníròyìn sọ wípé wọ́n ti pàdánù ẹ̀mí wọn sí ọwọ́ Ebola. Èèyàn 336 ó ní wọ́n ní ó mà farajọ pé àwọn náà ti lùgbàdì àrùn ibà tó máa ń mú ẹ̀jẹ̀ jáde lára, gẹ́gẹ́ bí African Centers for Disease Control and Prevention (CDC Africa) bó ṣe kéde ní ọjọ́ Sátidé. Kí Ọlọ́run ọba Elédùmarè kó dákun kó má jẹ́ àtúlùgbàdì àrùn tí ò gbóògùn àti èyí tó gbóògùn ní Nàìjíríà. Àdúrà àgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. Àánú Ọlọ́run ọba yóò wá èmi àti yín rí. Àmín.